lórí ọ̀rọ̀ Yorùbá Nation ẹgbẹ́ ohun tí arábìnrin yìí sọ, ẹgbẹ́ òkú ọ̀rọ̀ tó fi ránṣẹ́ sí ààrẹ Tinubu lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Bó ṣe ní bàbá Tinubu kọ̀ pé wọ́n dáhùn sí lẹ́tà Professor Akintoye, pé kò sí ohun tí wọ́n máa ṣe o, pé Yorùbá máa tẹ̀síwájú, Yorùbá Nation máa tẹ̀síwájú, rálì wọ́n sì máa wáyé. Arábìnrin yìí kí àwọn ọmọ Yorùbá láyà pé kán má bẹ̀rù, kán má ṣojo. Kódà ó tú àwọn àṣírí kan nípa ìjọba Tinubu, pàápàá lórí ọ̀rọ̀ lẹ́tà tí wọ́n fi ránṣẹ́. Ó sọ̀rọ̀ nípa àwọn Irish, àwọn ará Ireland ní British, bí wọ́n ṣe gbára wọn pé Nàìjíríà náà lè ṣe bẹ́ẹ̀, pé lóòótọ́ ń gbà yẹn wàhálà yẹn pọ̀ fún àwọn Ireland, pé gbogbo bí wọ́n ṣe mú wọn lọ́rùn mọ́lẹ̀ tí wọ́n kó wọn lẹ́rú, pé bó ṣe rí Nàìjíríà náà nìyẹn, pé àsìkò ti wá tó fún àwọn ọmọ Nàìjíríà náà láti gbára wọn, pé tí ò bá ń ṣe àwọn olórí tí wọ́n ní nílẹ̀ Nàìjíríà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ti sọra wọn di ẹrú òyìnbó, pé àwọn British tẹ̀ ń wò yẹn pé wọ́n ń ṣèyàn gidi o. Arábìnrin yìí sọ ọ̀rọ̀ gan nínú fọ́nrán yìí o. Kódà ó jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé bí wọ́n ṣe ń pèrò àti ṣe rálì bí pé wọ́n ti ṣerú ẹ̀ rí ní UK, tí kò sì sí wàhálà, tó sì jẹ́ pé ó fún àwọn Irish láǹfààní láti tẹ̀síwájú láti wà láàyè rẹ̀, pé ó lè rí bẹ́ẹ̀ náà fún Yorùbá Nation. máa dán tán ní bàbá Tinubu tẹ́yìn bá ṣe rárá kì yóò yá yí bí ṣé ìyàwó rẹ ni kí ló dé ṣé ìyàwó ṣe tọ́jú àwọn ọmọ ìlú ni àwọn ọmọ ìlú wá fẹ́ bínú tán ẹ wá gbé ẹni kọ́tà ẹ wá fi ń wo ilẹ̀ wípé kọ́ máa fi wo ilẹ̀ àfi kó má jẹ́ bẹ́ẹ̀ o, kó má jẹ́ bẹ́ẹ̀. àwọn ọ̀rẹ́ mi méjì lọ́sọ̀tọ̀tọ̀ jẹ́ níbi tó ń gbé kọ̀ǹfàmù ní apá àti òsì, bẹ́ẹ̀ ni kọ̀ǹfàmù ni wọ́n fẹ́ kí ẹ̀ tọ́lá ọmọ Yorùbá Nation làwọn náà wọ́n lẹ́rù ń bá àwọn páwọn ogun ò lè sùn mọ́jú, wọ́n ń gbé ẹni kọ́tà báyìí ni mo fẹ́ play voice note yẹn but mi mọ́nú fóònù tó wà, fóònù pọ̀jù wájú mi mọ́nú fóònù tó wà báyìí nísìn. even gan àgbà mo tún gbọ́ kéèyàn kan sọ ní orí mi ká ní mo mọ̀ pé máa sọ ni màá ti wá sílẹ̀, so mi fẹ́ kéèyàn kó gba time wa ni Ọlọ́run kẹ́lẹ̀ mọ́ pé mi ò parọ́. bàbá Tinubu Nàìjíríà gọ́bẹ̀ ẹ má ṣe òṣì o. ẹ tí mọ nǹkan kan a máa gba ilẹ̀ wa tó rọ́mọ nílẹ̀ fẹ́ ló lẹ̀ ni a máa gba ilẹ̀ wa ó ti di dandan ilẹ̀ wa máa gbà. ẹ rò bí pé bí o ti tán síbẹ̀ ni ẹ rò bí pé ti pa á lẹ́nu mọ́ torí pé àjáde ní mẹ́yìn àgbo wa tó tàdí mẹ́yìn kì í ṣe pọ́nsà Ọlọ́run ẹrù ọba wa ó lọ mágbára wa ni a lọ mágbára wa ni ẹ rò pé rí là ń ṣe wàláhì àbáyé ṣe ń ṣe é ṣe àbáyé ṣe ń ṣe é ṣe o. ẹ ti wo ẹni tí ọ̀rọ̀ àmà sọ tẹ́ bá ṣe òṣì fáwọn ọmọ Yorùbá ṣé ìyá wèrè ni àbólórí burúkú ni whether you like it or not you cannot hold us back. 2027 is a joke for you Baba Tinubu. 2027 is a joke for you. Kò sí bò ní 2027 ẹ tọ́ra yìí ni Baba Tinubu ìkànnì baba burúkú yìí kí ló dé tara yìí nìkan lẹ mọ̀. ẹ wo Professor Banji Akintoye wọ́n ti kọ lẹ́tà sí yín. èmi mọ̀ ìpẹ́ iná gidi, mo mọ̀ ìpẹ́ stubborn gidi gan, mo mọ̀ ìpẹ́ tara yín nìkan lẹ mọ̀, mo mọ̀ pé lójú kòkòrò ní Baba Tinubu, mo mọ̀ pé aládàáni kan jẹ nìyí, mo mọ̀ pé wà selfish, mo mọ̀ pé greediness ń dá yín láàmú, mo mọ̀ pé gbogbo wà burúkú ayé ló kan wọ̀nyí. Baba Tinubu mo mọ̀ pé ẹ̀ ní respond sí lẹ́tà yẹn ṣùgbọ́n a kàn ṣàlọ̀ ṣáájú ìjà ni o, a ṣe àlọ̀ ṣáájú ìjà ni pé torí pé tí ọmọ Yorùbá tó bá jáde tán. Brami Shakira sis ẹ káàbọ̀ ẹ wo lẹ́kùn yọ kìíní ìpolójújáre mọ̀ yóò rán báyìí. Brami Shakira sis Akanu Michael Nigeria is coward. bẹ́ẹ̀ ni coward ni wọ́n. good morning Brami Shakira sis ẹ káàárọ̀. bẹ́ẹ̀ ni Akanu Michael coward ni wọ́n, lórí burúkú ni wọ́n. bàbá òṣì bàbá àyà bàbá tó kú má kọ àmọ̀nà ọ̀run má rè bàbá burúkú. ẹ wo Nigeria government mo mọ̀ pé Baba Tinubu mo mọ̀ pé ẹ ní respond sí lẹ́tà yẹn, ẹ ní respond sí ẹ máa bí lè pé bóyá agídí tẹ̀ ń ṣe agídí yìí máa gbèyìn, agídí yóò lè gbèyìn lọ́tẹ̀ yìí tó ráwọn ọmọ Yorùbá ti jáde tán. a ti tá tó ẹ ti sún wa kò gírí akọ̀ṣà àlọ́ ṣáájú ìjà ni torí pé tó bá délẹ̀ tán ká lè fún wọn gbogbo àgbáyé pé akọ̀lẹ́tà kìíní akọ̀lẹ́tà kejì bóyá lẹ́tà kẹta ni bàbá lélẹ́ ìbáyìí nísìn akọ̀fìyẹn tì í síwájú ni o. a máa jáde ibi tó bá ní kí gbégbé máa gbé ibẹ̀ ló ń gbé, a máa jáde kò sí ohun tẹ́ lè ṣe. kí ló dé àǹfààní bò láti lè ṣe fún wa
àǹfààní wo kí lẹ ṣe fún wa kí ló dé puppet ní bàbá Tinubu puppet ní lọ́dọ̀ àwọn west ẹ nífẹ̀ẹ́ àwọn ọmọ Yorùbá ẹ nífẹ̀ẹ́ àwọn west jù yín lọ àwọn west ló ń control yín kí ló dé ìkànnì ẹ wò bàbá Tinubu ẹ lọ ṣọ́ra yín o ẹ lọ ṣọ́ra yín torí àwọn ọmọ Yorùbá ti bínú tán o bẹ́ẹ̀ ni àwọn ọmọ Yorùbá ti bínú tán kò dé sí nǹkan tẹ́ lè ṣe fún wa kí ló dé ẹ jẹ́ àlọ́ ṣé rí àwọn British ìkànnì British o ṣé ẹ jẹ́ kí n sọ àwọn British babalaka ni wọ́n ibi tí British ò bá ti rí jẹ wọn ń dúró níbẹ̀ o ṣé mo ní sí tó ṣe kó ní tó ṣe sẹ́pà fẹ́ kó lára EU tó sẹ́pà àwọn Brexit yes tó kó lára EU ní ìsìn mò ń gbọ́ dàbí kan sẹ́pà tó fẹ́ padà sí inú EU padà mò ń gbọ́ bẹ́ẹ̀ ni ó dàbí pọ́n náà ti fẹ́ padà sínú EU padà torí pé kò pé wọn ṣé rí olórí burúkú ara wọn ìlú tí mo wà yìí British bó ṣe kó wa lẹ́rú bẹ́ẹ̀ lọ ṣe kó ìlú tí mo wà Irish Ireland bó ṣe kó Republic of Ireland bó ṣe kó Nàìjíríà lẹ́rú bẹ́ẹ̀ náà lọ ṣe kó wa lẹ́rú nínú ìlú yìí o ok wọ́n kó wa lẹ́rú nínú Nàìjíríà wọ́n wá sọ pé ní 1960 wípé àwọn fún wa lómìnira òmìnira tó sọ pé àwọn fún wa irọ́ ló pa o wọ́n fún wa lómìnira o òmìnira inú pépà lásán ni wọ́n gbẹ́sẹ̀ wọn kó lọ́rùn Nàìjíríà wọ́n gbẹ́sẹ̀ wọn kó lọ́rùn wa ṣé wàá ló lórí burúkú àwọn leaders and elders ta ní àwọn killer ta ní tọ́nà àwọn leaders ta ní olórí burúkú wọn puppet ló jẹ́ fún British puppet ló jẹ́ fún West olórí burúkú ara wọn ó sì lọ ń gbàṣẹ lọ́dọ̀ àwọn òyìnbó wọn ò dẹ̀ òyìnbó ò dẹ̀ nífẹ̀ẹ́ wọn ṣé nítorí ẹ̀ ní kí ló ń pè Donald Trump jẹ́ sọ pé Africa is a shit hole country bẹ́ẹ̀ ni ìṣe la dàbí ìgbẹ́ lójú wọn àwọn wèrè àwọn àgbàlagbà tá ní àgbà òṣì àgbà òfò àgbà àyà àgbà játíjátí àgbà rédèrèdè àgbà rádaràdá àgbà tí ò tó lé àgbà kàntọ́yàn ta ní tọ́nà àwọn leaders and elders àwọn politicians wa tó jẹ́ pé olè ní wọ́n kọ́ ti jẹ́ titi wọn kọ́ ti lọ ni wọn ò nífẹ̀ẹ́ ọmọ ìlú àwọn olórí burúkú ó pè wọ́n náà kó tún ṣe máa lọ gbàṣẹ àwọn ilé ẹ̀kọ́ ja ìjà táwọn ọmọ ìlú tá à ń jà yìí ó pè wọn kó tún ṣe máa lọ gbàṣẹ lọ́dọ̀ àwọn west olórí burúkú ara wọn tó o báyìí tí ì dé England UK United Kingdom kọ́ lọ gbàṣẹ tó bá fẹ́ dìbò ara wọn ò ní balẹ̀ olórí burúkú ni wọ́n àwa destiny wa ọwọ́ ara wa ló wà àwa fún ara wa la máa gba ara wa kúrò lọ́wọ́ àwọn bàbá burúkú yìí torí pé wọn ò ní fẹ́ ọ fẹ́ ká máa ṣẹrú àwọn kí àwọn ọmọ wọn náà ká tún máa ṣẹrú àwọn ọmọ wọn ni ṣebí tó rẹ̀ ní bàbá Tinubu tún ṣe mú Seyi Tinubu Seyi tó gbárí ẹ̀ dàbí agbárí ojúkú yẹn tó sọ pé ọmọ ojúkú àlẹ́jì ni o òbí dẹ̀ rí pojú ojúkú lóòótọ́ bọ̀ tó sọ pé ọmọ ojúkú ni bẹ́ẹ̀ ni ló ṣe mú káàkiri débi pé táwọn bá dàgbà táwọn bá relé ogbó tán kí Seyi Tinubu kó tún lè máa control àwa ọmọ tí Seyi Tinubu náà bá bí kó tún lè máa control àwọn ọmọ wa ṣáwáyé wọn ni bàbá Tinubu ìkànnì yìí o látijọ́ ọjọ́ ìtẹ́tí ń ṣe olórí wa náà ẹ jẹ́ gọ́vnà ẹ jẹ́ mínísítà ẹ jẹ́ pírẹsidẹ́ǹtì ẹ jẹ́ gbogbo ẹ ní bàbá àṣàlẹ̀ ẹ̀yin tẹ́ ń fáwọn èèyàn jẹ kò sí kókó àárín kankan tẹ́ ṣe ìkànnì yín bàbá Tinubu ìkànnì ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ ẹ̀ báyìí tí jáde kúrò nínú Nàìjíríà yẹn ẹ̀rọ bí pé bí abọ́lọ́hún ṣe dá yín nìyẹn kí ló ti ẹ̀kìn mi pẹ̀lú Nàìjíríà àbí kò fẹ́ dá fún Nàìjíríà ni ẹ̀yin ọmọ Yorùbá yín rán mi tẹ́ ẹ báyìí tí jáde kó nínú nílẹ̀ Yorùbá yẹn tí tẹ́ ẹ bá jáde kó nínú Nàìjíríà náà tẹ́ ṣe wà Nàìjíríà náà la ṣe máa pè náà tó rọ́ ti fi Nàìjíríà gbàdé títì wa tẹ́ ẹ bá ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ báyìí tí jáde kó nínú Nàìjíríà yẹn kẹ́ lọ síta kẹ́ dọ́ta ò kẹ́ mọ bó ṣe rí ẹ̀rọ bí pé bí Ọlọ́run ṣe dá yín nìyẹn pé Ọlọ́run dá yín sínú ìyà ni Ọlọ́run ò ń dàdàkudà Ọlọ́run ò dá wa sínú ìyà Yorùbá ní ògo ilẹ̀ adúláwọ̀ àwa ni ohun tí Ọlọ́run dá sí orí ilẹ̀ wa yẹn báyìí kò yẹ kí ìran Yorùbá kó jẹ ìyà mọ́ tó bá sọ pé Amẹ́ríkà ilẹ̀ Yorùbá ní Amẹ́ríkà tó bá sọ pé Dubai bí Dubai sọ ilẹ̀ Yorùbá ní Dubai bẹ́ẹ̀ ni àwa ní ògo ilẹ̀ Yorùbá ní ògo ilẹ̀ adúláwọ̀ so ẹ gbọ́dọ̀ dìde tí Professor Banji Akintoye tó bá ti pe ráàdì gbogbo yẹn gbọ́dọ̀ dìde ni lógún lọ́gbọ̀n kẹ́ni tó gbọ́ kó sọ fẹ́ni tí ò gbọ̀n kárú gbọ́ kó sọ fún mi dán kí gbogbo yín gbọ́ kọ́mọ ìkẹrẹ gbọ́ kó sọ fágbà kí gbogbo yín gbọ́ kẹ jáde tán ni àyà Nigeria government ti ń já olórí burúkú ni wọ́n ti gbé world media YouTube wọ́n ti gbé wálẹ̀ wọ́n ti mọ̀ pé bẹ́ẹ̀ ni Professor Banji Akintoye tó ti máa announce fún rally wa wọ́n ti gbé wálẹ̀ ṣùgbọ́n rọ́ ni agbára tó tàdí mẹ́yìn kò ṣe pósà ó lọ́ máa gbára wa ni tá bá máa jáde báyìí a máa jáde tán with full force ni tẹ́ẹ̀dẹ̀ lè dá wa dúró olórí burúkú ni ibi tí mò ń bọ̀rọ̀ lọ ṣé ní Britain United Kingdom ìkànnì wọn o ibi tó bá ti rí jẹ wọn kì í láìkì wọn láìkì yan United Kingdom wọn kanra wọn náà wọn lólè wọn lójú kòkòrò gbogbo ẹ̀ ló kún lára wọn olórí burúkú ni wọn wà selfish wọn sell meat gan pàápàá kì í ṣe fish nìkan lọ sẹ́ẹ̀lì wọn sell meat wọn sell fish wọn tún sell meat olórí burúkú ní Nigeria ní United Kingdom olórí burúkú ni wọn ti kó àwọn ẹ̀wò agbọ́dọ̀ dìde ni ẹ̀yin ọmọ Yorùbá gbọ́dọ̀ dìde ni kí ló dé Ọlọ́run fún wa ní agbára nílẹ̀ Yorùbá
àwọn ẹ wò Republic of Ireland mélòó ni gbogbo ìra wọn tó dẹ̀ face British tó face àwọn UK tó dẹ̀ win ni wọn. Ìlú tí mo wà mélòó ni gbogbo population wa 5 million ni gbogbo population wa 5 million gbogbo population, but nígbà yẹn lọ́hùn tó bá àwọn British jà torí pé àwọn British náà lọ colonize wọn tó mú wọn bí ọmọ ọ̀dọ̀. British fìyà jẹ wọn, wọ́n poison gbogbo oúnjẹ wọn, wọ́n poison gbogbo nǹkan wọn, gbogbo àwọn Irish wọ́n sá lọ ni. Wọ́n sí gbogbo ìgbà nígbà tí British fìyà jẹ wọn tó lọ́dọ̀ jẹ́ pé gbogbo àwọn Irish, most of àwọn Irish ẹ máa rí wọn l'America, wọ́n fọ́n káàkiri gbogbo àgbáyé ni. Ẹ máa rí wọn ní New Zealand, ẹ máa rí wọn ní Canada, ẹ máa rí wọn ní gbogbo àgbáyé ni wọ́n wà nígbà tí ebi ń pa wọ́n tí yà jẹ wọ́n tí British tó fìyà jẹ wọ́n. Ngbà tó já táwọn náà tó tàdí mẹ́yìn báyìí pé kí ló dé pẹ̀lú bó ṣe kéré tó yẹn, ó ṣe ló dàbí David àti Goliath. Wọ́n padà win àwọn British o, Ọlọ́run ẹlẹ́dàá gbọ́. Wọ́n face àwọn British ni, wọ́n jà wọ́n pa ṣẹ́gẹ̀ sí àwọn Irish lára, àwọn Irish náà pa ṣẹ́gẹ̀ sí British lára. Nígbà tí a lọ fi wọ́n sílẹ̀ lọ́sọ̀ pé kán máa lọ. Ẹ jẹ́ káwa náà ṣe bẹ́ẹ̀ yẹn. Ẹ jọ́ tó lọ ẹ̀yin ogun ni ìlú máa ń dà. Bẹ́ẹ̀ ni èyí ò lè gbòmìnira nírọ̀rùn. Òmìnira ò ń ṣe Christmas gift. Bẹ́ẹ̀ ni lóòótọ́ ogun ọ̀rọ̀ bí ẹ̀kọ́ ṣùgbọ́n tí báyìí máa bá a lọ lélẹ́yìn ni. Àwọn àkùn yóò kú kíkúkú kan bí kì í ṣe yíyẹ káwa lè máa ròyìn iṣẹ́ Olúwa. Ẹni tó bá ní inú mímọ́ tínú ìdásílẹ̀ Yorùbá kò ní kúkú kò ní bógun lọ. Bẹ́ẹ̀ ni ẹni máa jagun kì í rẹ́yìn ogun, ẹni máa rẹ́yìn ogun. Èmi ò mọ̀ ṣá, mi ì mọ̀ anyway. Ẹni máa ròyìn ogun, ẹni máa jagun, ẹni máa mi mọ̀ àjagun ṣùgbọ́n tó bá dé ọdẹ náà nìyẹn. Bẹ́ẹ̀ ni àwọn ò ní kú, olóòótọ́ nu wa ẹni tó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ní kú, ọ̀dàlẹ̀ ló máa bá a lọ, ọ̀dàlẹ̀ balẹ̀ lọ ni, ẹni bá dalẹ̀ máa balẹ̀ lọ. Àwọn ọ̀dàlẹ̀ nu wa la máa fi ẹ̀jẹ̀ wọn bí àwọn politician wa la máa fi ẹ̀jẹ̀ wọn ṣètùtù fúnlẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá kankan ò ní kú kíkú kan torí yàtẹ̀ fi jẹ wá yìí ó ti tó. Ibi tí mo bọ̀rọ̀ mi lọ ni pé àwọn Irish yìí wọ́n jà wọ́n face àwọn British, wọ́n jà fítafítafítafítà. Nígbà tí àwọn British rí wípé alágídí làwọn eléyìí o, àwọn Yorùbá náà dẹ̀ sọ pé alágídí lọ̀gá alágbára tálágbára kò bá ti fẹ́ dáràn. Nígbà tí a lọ sọ pé ẹ kó sì sọ̀wọ́n ẹ má bá kádàrá yín lọ. So báwọn ṣe ń lọ nìyẹn, bó ṣe dé pé wọ́n gbòmìnira nìyẹn táwa náà lè fi wá sínú ìlú yìí tá à ń gbádùn. Wàláì àwọn Irish wọ́n gbádùn bí ìranu ṣúgà báyìí ni. Ìwọ̀nba nǹkan tọ́lọ́run fún wọn wọ́n manage ẹ̀, wọn mismanage ẹ pẹ̀lú bí àwọn olórí burúkú Nàìjíríà, àwọn Nigerian government ta ní wọ́n manage ẹ, gbogbo nǹkan ló fi ń tẹ́ wa lọ́rùn nínú ìlú yìí. Ọlọ́run àfiwọ́n tó bá lè ṣiṣẹ́ iṣẹ́ wà wọ́n ń ṣẹ̀tọ́ wọn. Ṣé wọ́n níbi tó lórí burúkú àwọn British níbi tó ya wèrè dé o, ibi táwọn British tó ya wèrè dé o. Mo ń bọ̀ ṣé wọ́n níbi táwọn British ibi tó ya wèrè dé o. Lóòótọ́ wọ́n fún àwọn Irish wọ́n ti fún wọn ní independence, wọ́n ti ní kó máa lọ o, ṣe understand, wọ́n ti ní kó máa lọ o. Ṣùgbọ́n wọ́n sì ń ṣọ̀rọ̀ wọn bíi pé torí pé ibi tó bá ti rí jẹ ṣé rí àwọn British níbi tó ya wèrè dé. Ẹ jẹ́ kí rọra máa sọ̀rọ̀ àwọn èèyàn ni máa ń fast sọ̀rọ̀. Mo ti rántí báyìí ó ti mọ́ mi lára ni, Ọlọ́run ṣàmì mọ̀ bí ọ̀rọ̀ máa ń jó mi lẹ́nu ni, bí omi gbóná wà lẹ́nu mi ni, mi mọ̀ ẹ jẹ́ rọra máa sọ̀rọ̀. Ṣé rí níbi tí olórí burúkú àwọn British yìí níbi tí wọ́n ya wèrè dé, ibi tí wọ́n bá ti rí jẹ tó bá ti rí nǹkan kan lára yín. Bùrà mi Kóìkì ẹ káàárọ̀, happy Sunday ẹ ṣé mo dúpẹ́ ẹ káàbọ̀. Ṣé olórí burúkú àwọn British yìí ibi tí wọ́n bá ti rí jẹ wọn kì í dúró síbẹ̀ o, Ọlọ́run ẹlẹ́dàá gbọ́. Ṣé rí tí a bá lé wọn kúrò nílẹ̀ Yorùbá, tí a bá gba ilẹ̀ Yorùbá yìí, wàláhì Ọlọ́run jẹ́ kílẹ̀ Yorùbá kó ní lárí torí wípé wọn ò gbé straw wá fi fà wá mu. Ìmọ̀ kan ló ṣe glasses mi. We must spy Nigeria today. Bẹ́ẹ̀ ni wọ́n ti kú, olórí burúkú ni wọ́n ti kú, ẹ̀rù ń bà wọ́n. Àwọn tá à ń bẹ̀rù wọ́n bẹ̀rù wa, wọ́n ti gbé Yorùbá World Media wálẹ̀. Wọ́n believe pé Professor Banji Akintoye wọ́n rò bí pé bí wọ́n máa announce ni wọ́n ti gbé wálẹ̀. Wọ́n rò bí pé bí wọ́n máa announce Yorùbá rally wa níbẹ̀ ni. Òun ni mo ń sọ látẹ̀kùn Bùrà mi Kóìkì, alájà ńkọ́ ṣé ń gbúra àwọn ọmọ mi ṣé dáadáa lẹ́wà. The evil country must end by force. Bẹ́ẹ̀ ni olórí burúkú ni wọ́n. So ibi tí mo bọ́rọ̀ mi lọ, ṣe rí British àwọn Britain United Kingdom wọn ò fi straw kọ́ lọ́ fi mẹ̀jẹ yín nínú Nàìjíríà o, wọn ò fi straw mẹ̀jẹ yín o. Wọ́n gbé ẹmọ tí ilé bá ń jó, ẹmọ pipe tí àwọn panápaná
tó máa fi ń ṣe omi tómi yẹn máa ń ṣe ṣù irú páìpù yẹn lọ́ fi ń mu ẹ̀jẹ̀ yín, irú yẹn ní straw tó fi ń mu ẹ̀jẹ̀ yín. Kẹ́ mọ bó ṣe ń mu ẹ̀jẹ̀ yín tó ní Nàìjíríà yẹn o. So ẹ gbọ́dọ̀ gbára yín sílẹ̀ yín ọmọ Yorùbá o. A gbọ́dọ̀ kó nínú oko ẹrú yìí ní olórí burúkú ní Nigeria government, olórí burúkú làwọn British o. Ibi tí wọ́n bá rí jẹ báyìí wọn kì í dúró bẹ́ẹ̀, wọ́n dẹ̀ kanra bó ṣe wáyé o. Wọ́n kanra wọn náà ń bẹ́ẹ̀ ni tẹ́bí torí pé àwọn èèyàn oríṣiríṣi wọ́n wá sínú ìlú wọn, wọ́n wá ń ṣiṣẹ́ nínú ìlú wọn lọ́ ṣe sọ pé àwọn fẹ́ kúrò nínú ọ̀tọ̀ àwọn ọmọ ìlú wọn náà ni tọ́sẹ́ pé àwọn fẹ́ kúrò nínú Brexit orí burúkú tó kúrò bẹ́ẹ̀. Ní ìsìn mo gbọ́ pọ́n sọ pé wọ́n tún fẹ́ padà síbẹ̀ ní ìsìn torí pé kò pé wọn. Ẹ wàá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni torí wípé wọ́n wá fẹ́ kúrò bẹ́ẹ̀. Àwọn Irish yìí náà wọ́n fẹ́ fi wọ́n sílẹ̀ dó wọ́n ti gbòmìnira, wọ́n ti jàjàjà, wọ́n ti gbòmìnira wọn, wọ́n ti gbọ̀gá wọn, wọ́n ti wòye pé akérèkòrò àwọn Irish yìí lóòótọ́ wọ́n kéré wọn ṣùgbọ́n Ọlọ́run gbèjà wọn, wọ́n ti fi wọ́n sílẹ̀ but olórí burúkú ara wọn wọn ò tí ì fi wá sílẹ̀ náà tán lọ títí but ó sì bẹ́tà ju bó ṣe sẹ́pọ̀ àwọn fún Nàìjíríà ní independence lọ tó jẹ́ pé irọ́ ni ẹnu lọ́kàn fi sọ wàláì gbogbo àwọn lọ́sìn control wa láti orí wa títí dé ìkànnà ẹsẹ̀ wa, àwọn lọ́sìn control wa ní Nàìjíríà ó sì bẹ́tà. Ṣé wá rí àwọn eléyìí náà àwọn Irish tọ́sẹ́ pé àwọn ti fún ní independence wọ́n fi wọ́n sílẹ̀ bẹ́ẹ̀ ni torí pé wọ́n ń dá ṣèjọba ara wọn, ìlú wọn ń da, ìlú wọn ń tò ṣùgbọ́n wọ́n sì ń sọ̀k ó kàn pé straw gangan lọ́kàn fi ń sọ̀k ẹ̀jẹ̀ àwọn Irish, straw lọ fi ń sọ̀k ẹ̀jẹ̀ wọn bẹ́ẹ̀ ni straw lọ fi ń sọ̀k ẹ̀jẹ̀ wọn ó dàbí èyí tó yẹ pé pipe lọ fi ń sọ̀k ẹ̀jẹ̀ titi wa ní Nàìjíríà. Reason ni wípé bí mo ṣe wà yìí Irish passport ló wà lọ́wọ́ mi ká má mọ̀ pé wọn ò fi wá sílẹ̀ o, Irish passport ló wà lọ́wọ́ mi. Bí mo ṣe ní Irish passport lọ́wọ́ ìgbéwò gbà tí wọ́n sẹ́ pé àwọn kò nínú EU yẹn wọ́n sọ wípé àwa Irish wípé a ní ẹ̀tọ́ láti ṣe anything tó bá wù a lè bí mo ṣe wà yìí mo lè wọ UK United Kingdom, mo lè wọ United Kingdom láì gba visa wọn, mo lè n bá fẹ́ lọ 10 times in a day mo lè lọ mo lè bọ̀ torí wọn ti ẹ̀ jìnnà sí wa ná so wọn ò fi wá sílẹ̀. Tí bá tún wá decide pé mi ò tún wá gbé nínú Republic of Ireland tí mo ń gbé yìí mọ́, tí bá decide pé mi gbé bẹ́ẹ̀ mọ́. Akínbọ̀dé Wùnmí Ọlámídé ẹ káàbọ̀ ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ kú dìde ẹ ṣé thank you so much. Láìpẹ́ láì jìnnà máa gbalẹ̀ Yorùbá wa ẹ ṣé mo dúpẹ́ thank you. òun lẹ ti gbọ́ yìí ó ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ gbogbo ibi tí arábìnrin tún ti mẹ́nu bà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú yìí wọ́n fẹ́ káwọn mẹ̀kúnnù kan sìn wọ́n kan tún máa sin àwọn ọmọ wọn náà ló fi mẹ́nu bà ọ̀rọ̀ Tinubu àti Seyi Tinubu. Ẹ̀yin èèyàn wa kí lẹ rí sí gbogbo ọ̀rọ̀ tí arábìnrin yìí jù lẹ̀ yìí ó ẹ dá sí ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching. Alọ́ fún ìpolówó ọjà ẹ pè WhatsApp number page. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu